má ṣe Aigbe toilet tí wọ́n ò ní olóhùn náà sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣòkú ìyá ẹ̀ níbi tó ti ṣòkú ìyá ẹ̀ mẹ́wàá máa ṣẹlẹ̀ oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ kọ́lọ́run kó má ṣe wá ní ọmọ ìyá Haúsá ṣe rí ọyàn wa yìí àwọn obìnrin ọyàn wa yìí Ọlọ́run má jẹ́ kó kan tí ọyàn ìyá bá kan ó máa ṣẹ̀ sí orí àwọn ọmọ bó bí ìyá yẹn bá tiẹ̀ bímọ fún 1001 ọkọ kò yẹ kọ́nà ìyá kọ ní kó kan ní jet age tá a wà yìí níbi òkú ìyá máa ṣe Aigbe ojú rí ẹnu dẹ̀ máa sọ ojú rí ẹnu máa sọ ẹ̀yin náà ṣàtìmọ̀ ọjọ́ wọ́n jọ wọ ìpele àti something like ìpele you understand ẹ jẹ́ kí n lọ mú pèlè yẹn wá àwa náà ní irú ẹ̀ something like that. Something like this tí wọ́n kàn dẹ̀ jẹ́ wọ́n wá ṣe ní Ghana design kéńté ṣé mọ̀ Ọlọ́run má jẹ́ kọ́yàn wá kan wàláì gbogbo àwọn obìnrin àdúrà ni o ẹ ṣàmì àdúrà yìí o ọyàn yín ò ní kan gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí ọyàn yín ò ní kan ọyàn yín ò ní kan irú something like this ni má ṣe Aigbe ilé adẹ tí lo ilé láti 2023 ẹ̀yin náà rí nǹkan tó kàn sí yèyé fìwà ṣọ̀rọ̀ so something like this kàkà kí tiẹ̀ eléyìí tí ó tiẹ̀ títẹ̀mí fi jẹ́ yèyé fìwà ṣọ̀rọ̀ yìí wọ́n wá fi kente design wọ́n fi ṣe tí a bá ń sọ fún yín pé fashion icon lọ́mọ tèmi òun ló design Lizzy Anjorin mi òun ló design aṣọ òkè yìí fún mi ní 2023 tí mo fi jẹ oyè yèyé fìwà ṣọ̀rọ̀ òun ní àwọn kan ni wọ́n wá fi ṣòkú ìyá wọn níjẹta àtàná ntáwa ti lò láti 2023 tí Lizzy Anjorin tó ti design ẹ̀ fún mi ṣẹ́yìn náà rí abẹ́ẹ̀ rí ṣé ẹ rí abẹ́ẹ̀ rí ká bá sọ fún yín pé fashion icon là ń bá dìrùn òun rèé o so tí alákọ̀ọ́kẹ́ bá ń sọ̀rọ̀ kí gbogbo yín kẹ́ lọ sẹ́ńpẹ́ mọ̀ mi ti bá sọ gbogbo wọn tí mo bá ń ṣe yẹn àwọn tí wọ́n rò pé tí wọ́n mọ̀ kọ́ lọ sẹ́ńpẹ́ design táwa ti lò 2 years ago 21st of October 2023 láti lò ṣẹ́yìn náà rí alákọ̀ọ́kẹ́ ló design ni so well yàtọ̀ sí pé wọ́n lo aṣọ tí wọ́n ti lò ní 2023 mẹ́wàá máa ṣẹlẹ̀ bá ṣe rí patience ẹ̀gbọ́n patience má ṣe Aigbe ojú ẹ̀ báyìí ọ̀kan ló wò bí má ṣe Aigbe ṣe gbégò tó gbégò dúdú sójú tó ń jó aṣọ wọn ò bára mu aṣọ wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin bóyá wọn mẹ́ta ni arúbìnrin mẹ́ta àtọkùnrin kan aṣọ wọn ò bára mu ibi tẹ́ tí wọ́n kọ́ máa mọ̀ pé ọyàn ìyá tó kú yẹn with all due respect o màmá tó kú o ipe ọyàn ẹ̀ kan nítorí pé tá a bá ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá tó bí ni lọ́mọ tó dẹ̀ bí ọmọ méjì mẹ́ta ó yẹ káàrin wọn tiẹ̀ lè gún ní at that moment in time wọ́n pe white ṣé aṣọ white ni máa ṣe Aigbe wọ̀ yẹn no
beige náà ń paṣọ tó wọ̀ yẹn butter colour àbí ṣé white nìyẹn off white ẹ̀yin tẹ́ bá pẹ́ra yín tẹ́ bá sẹ́ pé ẹ mọ fashion nìyẹn o wọn ò lè pe white kí alákọ̀ọ́kẹ́ mi kó wọ off white lọ síbẹ̀. So níbi òkú yẹn patience ojú ẹ̀ báyìí straight ni kò wo bí táàbùrù ẹ̀ wà bí yẹn tiẹ̀ ṣe ń kúrú tó ń ga pé káyé má rí di àwọn tó bá fẹ́ káyé rí di ẹ̀ má sí Aigbe o lè ra aṣọ yẹn kó o ra aṣọ tí irú eléyìí tó wọ̀ yẹn kó ra fún gbogbo àwọn àtẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ ọkùnrin yẹn right káti ẹ̀ sọ́pọ́kùnrin ò ní wọ̀ kí ẹ̀yin obìnrin káṣọ yín tiẹ̀ blend kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni oníkálukú yín wá gbé aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ ẹ ti ń gbé ìyá yín lọ sílé ìkẹyìn ẹ tún gbé ìwà burúkú ìwà pé ta ni ó mú mi ìwà pé ẹ̀sìn rèé kẹ́sì wá ṣe wọ́n ẹ gbé lọ síbi òkú ìyá yín kò dáa rárá tí ò bá tiẹ̀ ń ṣe bàbá kan ló bí yín ṣe bí ọyàn ọ̀yá kan náà lẹ́jọ́ mú lẹ́yìn ìgbà yẹn oníkálukú tí wàá ṣeré ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ gba họ́ọ̀lù tiẹ̀ lọ́tọ̀ àwọn wọ̀nyí gba họ́ọ̀lù tiwọn lọ́tọ̀ ó ṣòpè fámìlì yín ogun so kílẹ̀ ní máa jealous ọmọ kan ṣoṣo bíi 1 trillion sí tó ń jẹ́ Lizzy Anjorin òun rìnrìn ìdọ̀tí kò lè wá sírú àwọn pátírágbàràgbà bẹ́ẹ̀ yẹn ó ṣe tiẹ̀ o wà náà so kí ló fẹ́ pè sí ẹ̀yin jẹ́ ṣé irú pátí òṣì yẹn lẹ́rù pé Lizzy Anjorin máa lọ pátí tí ò sí sítórì rẹ̀ ń bẹ̀ kò sí sítórì rẹ̀ ń bẹ̀ àti tó bá tiẹ̀ jẹ́ bàbá ni àwọn ọmọ ìyá ilé ìṣe báyìí àwọn ọmọ ìyá ilé ìṣe báyìí ṣùgbọ́n ọ̀nà kan náà lè jọ mú kí bàbá yín tiẹ̀ ṣọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ kẹ́nu yín lè kó nígbà tẹ́ ń gbé ìyá yín lọ lékẹ́yìn nítorí pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àgbáláyé ẹ̀kọ́ ló yẹ ká máa rí. So ǹjẹ́ ti gbọ́ ìpè ńgbà tí wọ́n ń ṣe private burial fún ìyá Mercy Aigbe òun àti àwọn ẹ̀gbẹ́ àti àwọn àbúrò ẹ̀ wọn ò wọ aṣọ kan náà lẹ́yìn ìgbà tí wọn ò wọ aṣọ kan náà kọ́ animosity ó wà láàrin wọn. àpákàn mi ò jọ jẹ́jẹ́ mi ni mò ń lọ ò bá jẹ́ bílíọ̀nìà kò jẹ́ tírílíọ̀nìà ó àpò adékàsì lè ṣe tiẹ̀ sí nǹkan tó pa adékàsì lẹ́kùn gan nìyẹn pé ẹni kí lẹ́kùn yìí ṣe pọ̀ tó báyìí ohun tó pa lẹ́kùn nìyẹn pé ìyá yìí ọyàn ẹ̀dẹ̀ kan with all due respect yo àwọn olówó ṣùgbọ́n ọ̀nà ìyá mi ò kan ìgbà tẹ́mi ń ṣòkú ìyá mi níwọ̀nba nǹkan tá a ní ṣé bó o ti mọ ẹlẹ́wàá ṣàkún aṣọ ọ̀làdẹ̀ máa ń ró wòrán aṣọ gbogbo wájọ wọṣọ kan náà ni láti reception láti wakekeeping aṣọ kan náà lájọ wọ̀ alọ́gbọ́kú alọ́sìn òkú aṣọ kan náà lájọ wọ̀ a ṣe thanksgiving aṣọ kan náà lájọ wọ̀ ó ṣòpé ìdílé tó gún àgbájọwọ́ la fi sọ̀yà ìyẹn ní ti fámìlì Mercy Aigbe ẹni tó bá wá gbàdúrà kóun wá síyá òun bí Mercy Aigbe àti àwọn ẹ̀gbẹ́ àti àwọn àbúrò ẹ̀ ṣe síyá ẹ̀ ó kú ó kọ̀ lọ́run. ìkan kejì ta tó rí ń bẹ̀ òun ni pé ọmọkùnrin kan ṣoṣo tá a rí wọ́n fọwọ́ fà á ni wọ́n fọwọ́ mu ni ó ń rẹ́rìn ṣìṣìṣì àwàyù ẹni ìjọba ọlọ́run jẹ̀dá lọ ó ń rẹ́rìn ṣìṣìṣì kò ní kí n máa sọ fún yín
irú nǹkan tó ṣe Juliet Adekola wà yìí ẹ̀yin tí mo rí nìyẹn o torí ṣe tí gbogbo ẹ̀ wà lórí mi nǹkan mi tí mo kàn fẹ́ kó máa flow kó máa wọnú ara yóò ti yé yín ọkùnrin tá a rí wọ́n fọwọ́ dì í mú dọ́dọ̀ yọ àpò arápá wà yìí wọ́n fọwọ́ dì í mú ìyẹn náà bú sẹ́kún ó sẹ́kún kíkorò ta ló bá tọ́jú ìyàwó tí kú ta ló bá tọ́jú òun. And it made me, this one is very serious, that anybody with disability, they are always vulnerable till they enter their grave. Because I did learning disability. I am a learning disability nurse, trained in Republic of Ireland, worked there, and now working in the United Kingdom. I am a intellectual disability nurse, and I understand because our job is from cradle till the grave. I can see that vulnerable moment in that vulnerable individual, that now what is life going to be for me now that my mother has gone to glory. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ tó jẹ́ pé àwọn ọmọ yín wọ́n kú síbì kan, mo gbàdúrà wípé kẹ́ ẹ fi ìfẹ́ sí àárín àwọn ọmọ yín, nítorí pé ó bá di ọjọ́ kan a máa lọ, a máa fi àwọn ọmọ wọ̀nyẹn sílẹ̀. Ọmọkùnrin yẹn ó sun ẹkún kíkorò níbi tí wọ́n ti ń sìn ìyá wọn, nítorí pé ó rí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàárín àwọn àbúrò wọn àti ẹ̀gbọ́n òun tí wọ́n jẹ́ alára pípé in quotes. Ìpè ṣé bí ayé òun ṣe máa rí rèé, ṣé wàá fi sì apá wọn, ṣé nǹkan tí wọ́n máa ṣe lélẹ̀, báwo ni life òun ló ṣe máa move forward, ìyá tó ń tọ́jú òun náà lélẹ́yìn. Tí ẹ bá fẹ́ rí story yẹn dáadáa, ẹ lọ sórí legit ẹ rí níbẹ̀. Ọlọ́run kó jọ kó ṣàánú fún wa. Ìyẹn wá lọ wá ṣe pàtí, a rí pàtí náà dùn, ó lárinrin, oúnjẹ wà lórí tébù, ọtí wà lórí tébù, unlike àwọn pàtí kan tó jẹ́ pé wọ́n máa fẹnu sí, tó jẹ́ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ tó bá tiẹ̀ rí ìgò ọtí tó lọ bá wọ́n á fẹ́ jàgbà, ọtí yapa, omi yapa, oúnjẹ yapa ní ìwọ̀nba tá a rí láwọn orí tébù yẹn. A jẹ́ rí pé àwọn èèyàn wọ́n wà ń bẹ̀, ṣùgbọ́n ẹ wá wo àti wa Sele kò dé àdúgbò. Queen mother kí ló ṣẹlẹ̀? Quote mother yóò wọ́n nà débi tẹ́ wá lo bàtà àgẹ̀lẹ̀. Queen mother kí ló ṣẹlẹ̀? Lẹ́sì tẹ́wọ̀ yóò wọ́n nà débi tẹ́ wá lo bàtà àgẹ̀lẹ̀ àti aṣọ oraim àti ìpèlé. Kí ni báàgì pink àti bàtà pink ń wá lórí ilé mọ̀? Ìmúra yìí aṣọ yóò dẹ̀ wọ́n débi tí ìmúra yẹn máa lọ fà báyìí. Ẹ ti ṣàlẹ̀ ṣẹ̀ tó wá rí báyìí, ẹ dẹ̀ ti bọ́ sọ́dọ̀ yàrá jẹ́ yàrá aṣọ, ẹ ti bọ́ sọ́dọ̀. Tá a bá sọ wípé èmi náà ò mara mú o, alákọ̀ọ́kẹ́ máa múra fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n ká bá wá rí àwọn tó ń pera wọn ní goat mother, àwọn ní fashion icon, influential tó wá múra tí gupio lace tẹ́ ẹ wọ̀ tó ní touch of white and lemon, tẹ́ ẹ wá gbé gèlè lemon, tẹ́ ẹ wá gbé ìpèlè lemon sí, tẹ́ ẹ gbé ságìkà, tẹ́ ẹ wọṣọ. Kí ni pink wá ń bẹ̀? Kí ni pink ń wá lọ́dọ̀ fashionista goat mother? Ó lọ fà o, ó lọ fà. Kò sí ìtìjú ń bẹ̀. Pè mí, màá bẹ́ẹ̀ bá Lizzy sọ̀rọ̀,
àjù báàgì bàtà ìpèlé àti gèlè tí gbogbo ẹ̀ tó máa ráyìn fún ẹ. Ìyẹn ni pé December tí ń bọ̀ kérésìmesì ọdún dé o, kérésìmesì ọdún ìjó àwọn ọmọ godmother ti débí. Kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin á máa bú wa táwa bá sọ̀rọ̀ yàrá máa tà yìí kérésìmesì ọdún dé o, ọdún owó ọdún ayọ̀ kérésìmesì ọdún dé o. Now tẹ́ bá fẹ́ raṣọ ní Christmas ẹ mọ̀ bí tẹ́ ẹ máa lọ Dubai mọ́ọ̀lù ní Abuja oríṣiríṣi aṣọ ló wà ńbẹ̀ lọ́dọ̀ Liza Anjorin bàtà àti báàgì gèlè ìpèlé aṣọ oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ just tell her your budget. Wo Lizzy mi lówó púpọ̀ 500,000 ló wà lọ́wọ́ mi 250,000 ló wà lọ́wọ́ mi 3 million ló wà lọ́wọ́ mi 10 million ní bó bá ṣe fẹ́ sí ni grade by grade from grade A to grade J ẹ rí lọ́dọ̀ ẹ̀ gbogbo ẹ̀ tó bá dẹ̀ gbé sọ́rùn wọ́n máa ṣe pé president general among the nation. So ìyẹn bẹ́ẹ̀ Ìyábọ̀ má máa múra rúmúra yẹn kò sí kọ́lọ̀ yẹn lára aṣọ yẹn pínkì kẹ́ẹ̀ òde ló bá kíákíá àbí kí náà pé ilé tó máa sọ pé àwọ̀ ló má tẹ́ lòun yẹn ìyẹn jẹ́ máa ń ra ẹyin. Anyway akọni ká sọ fún ẹni then irú eré pàwọ́ ni wà tí Ràkúnmí onígbàlà ń ṣe tẹ́tí ló ń kí sara yín wọ̀n ọtí ẹ ti yó ẹ gbọ́gẹ́lẹ̀ sílẹ̀ you know so that's when you are at party at some gathering you have to behave yourself. There should be decorum, you know. Having said that, but gbogbo yín náà ẹgbẹ́ kan náà lẹ́wà ṣé ẹ kí ń wà board ni èmi máa wà board mi ò lè bá lọ sí gathering yẹn ọlọ́ọ̀ Thursday Friday Saturday Sunday at times the same set of people yẹn náà lẹ máa rí gbogbo àwọn tó wà níbi pati tí Ìyábọ̀ ti sin ọmọ lọ sí ọkọ gbogbo àwọn náà ló wà níbi pati yẹn lánàá gbogbo àwọn yẹn náà ló wà níbi pati gbogbo pati tẹ máa ń lọ ẹ kí wà board ni ẹ kí wà board like kí ló dé I don't like going to such parties. ẹ wá sọ pé ẹ lọ pati yẹn ò ń ṣe pati mọ́ ìyẹn ti di cult gbogbo yín the same set of people the same set gbogbo àwọn tó wà níbi pati tí Ìyábọ̀ tó ti sin ọmọ ẹ lọ sílé ọkọ gbogbo yín náà lẹwà ń bí kìlímàsì gbogbo yín náà ni gbogbo ẹ̀yin oní tíátà yẹn kan náà ni tí n bá ṣe pati kò ẹ lè rí gìgìdá náà sí bẹ́ẹ̀ you will see all types of people. Àwọn tẹ́ bá rí níbi pati mi lọ́dún yìí àwọn kọ́ lẹ máa rí bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀ oríṣiríṣi àwọn ẹ máa ráwọn ìyá lọ́jà ẹ máa ráwọn lọ́ba ẹ máa ráwọn níjòyè ẹ máa ráwọn nurses ẹ máa ráwọn doctors ẹ máa ráwọn lawyers. Why? To get the same set of people in love you, the same set of people, and you think that is a party. Àwọn tẹ́ bá ṣe nígbà tẹ́ ń ṣe premier ẹ̀yin náà lè máa rí níbi party ẹ̀yin náà lè máa so you are just dancing in circles oya dancing in circles oya dancing in circles oya dancing kó sún yín ni kò rẹ̀ yín ni ẹ lè rí ọmọ tèmi nírú àwọn party bẹ́ẹ̀ yẹn ẹ lè rí ń bẹ̀. When you say a party is touch of class, that means pé àwọn tó wà ń bẹ̀ they are worthy of emulations, they are worthy people. Àwọn èèyàn tó jẹ́ wípé from all walks of life àwọn wọlé wà níbi party yín ẹ̀yin tẹ́ ì ṣe skits àtẹ̀yìn tó jẹ́ wípé social media ní life yín kẹ́ ṣe skits kẹ́ jó ní palongo kẹ́ jó ní lounges oríṣiríṣi kẹ́ jó ẹ̀fọ̀pájọ́ yín àwọn yẹn lè rí ní party yín ẹ̀yin oní tíátà àtọ̀rọ̀ jẹ ẹ̀yin kan náà lè máa just
lè máa go in circles káàkiri. We don't. Life is not about that. Kò sún yín ni orílẹ̀ ìjẹta orílẹ̀ nítorí ẹ̀ lè ṣe máa ń ṣe competition láàrin ara yín. Pé àtọ̀sí kíkí wọ̀ lánàá yẹn the same set of aṣọ gbogbo aṣọ náà lẹ́jọ́ ní papọ̀. I just wonder if ẹ kí n ronú ṣá. Mo wonder I can't. Ó kọ̀ láyé kí ọ máa jẹ gala lánàá ìjẹta ẹ lè wá fi rẹ́dẹ̀ síbi inú yín ò lè dùn torí pé òótọ́ ọ̀rọ̀ là ń sọ fún yín bí ìyẹn lọ bẹ́ẹ̀. So a rí ní àárín ọ̀sẹ̀ ní àárín ọ̀sẹ̀ a rí nǹkan o a máa rí nǹkan láàárín ọ̀sẹ̀. A máa rí nǹkan láàárín ọ̀sẹ̀ náà bá jalè. Láàárín ọ̀sẹ̀ náà bá jalè. Fọlá Tinubu 2000 tó bá ti pẹ́ tó ti ń ṣèkà wàá fi ìkà kan ṣe ara ẹ̀ ó máa jalè. Náà bá ń pè tó lórí social media Fọlá Sàríyù ẹnu ṣó ìyálé Lísì olè. Ariwo yẹn ni mo gbójú oorun ni mo tiẹ̀ wà pé ìyálé Lísì wọ́n bẹ́ o. Torí àwọn ìyálé alálùbáríkà méjì péré lè mímọ́ ìyálé Lísì wọn ló tún jalè o. Ló bá ní Fọlá Sàríyù ẹnu ṣó ẹgbàá ni ẹ làjà ará àdúgbò. Ó lè kọ́ fi nǹkan síbi kankan wá tì tàbí kó sọ pé Madam Bimpe Alasoadura mo máa ń ta kínní ní £10 ṣé ẹ máa rà mo ní mo máa rà ọjọ́ wo ló bá dé ọ̀túnla ni ká wá fún ẹ lówó kó má dé lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún odidi oṣù kan kọjá adẹ̀ ń pè é ló ti ṣá wá sí blocking àṣẹ bọ́mọ ṣe máa ń ṣe nìyẹn. Ọmọ nàtífù ọmọ làbàrà o ọmọ làskàmá wash Fọlá Sàríyù ẹnu ìṣó olè ajíbó olè orí íńtánẹ́ẹ̀tì skàmá wash. Bí gbogbo ayé bá ní Fọlá olè ló bá sá kìtàkìtà ló pìtìpìtì ayé bá bá ló bá sá kìtà ló bá sá pìtì ló bá sá kìlà ló bá sá pìtì. Aṣọ tí ò deliver láti 6 weeks within the twinkle of an eye within the space of 4 hours láṣọ bá láǹdì lẹ́lòmíì náà tún gbé rìsíìtì wá. George Risi mo kí ẹ ó kárẹ̀ ọmọ gidi George Risi mo gbà fún ẹ náà ó kárẹ̀ George Risi mo gbà fún ẹ náà Rìsíkátù Olúbọdún Rìsíkátù mo gbà fún ẹ náà ó kárẹ̀ Risi mo gbà fún ẹ náà mo gbà fún ẹ Risi mo gbà fún ẹ náà ọpẹ́lọpẹ́ George Risi. George Risi ló gbà wálẹ̀ George Risi ló bá wa kọ́ọ̀lù olè áùtù o olè Fọlá Sàríyù ìyá Làtífá oníbisikíìtì sọnù olè ọmọdé yìí ó ti pẹ́ tó ti ń jalè. Wọ́n pè ẹ́ wọ́n ní ọmọ rẹ kò ṣàgbàfọ̀ òun káṣọ oríṣi wálé ẹ rójú olè ẹ̀hún ẹni tí Alhaji Lateef tó dìídì fọ́níṣì ilé fún tó ra splitting air condition sílẹ̀ tí Fọlá tó dẹ̀ ta splitting air condition tó ń tà nígbà yẹn ní ayé 2019 2018 tó ń tà ní bí 450,000 Fọlá Sàríyù ẹnu sọ ó sì ta ní 50,000 ó sì fi jẹun tán. Ó ta furniture ó fi jẹun tán. Ayé ọmọ yẹn ò ta sánsán ta ló yẹ kí wọ́n sọ fún ló bá ní òun rò pé wọ́n fáwọn ọmọ òun ni ṣé nǹkan tó fún yàn
kò yàtọ̀ sí nǹkan tó fi rajà lọ́wọ́ èèyàn. Fọláṣadé Sàríyọ̀ ẹnu ìṣó ayúfọ̀ rí mo rò pé fáwọn ọmọ mi ni ṣọ́ṣọ́ ara donation náà ni so gbogbo ẹ̀mí tẹ́ bá ń bá rajà ó máa rò pé donate fún ni nǹkan tó ti ẹ̀ dùn rí nínú ọ̀rọ̀ aṣọ tí mo ti mọ̀ pé ọmọ yẹn ó lè ní lọ́jọ́ kan. ẹ̀yin fans mi ẹ wò mí lórí ọ̀kadà ẹ̀yin fans mi ẹ wò mí bọ́ọ̀rùn ṣe ń pa mí. mo ń bọ̀ ẹ̀jẹ̀ múgò tó fi sójú wa níjọ́ náà lọ́hùn ẹ̀jẹ̀ múgò tó fi sójú wa ó gbégò sójú ó gbégò àlùpàídà ìgò òṣì ó gbégò sójú. ẹ̀yin fans mi ẹ wo oorun pa mí gan-an ẹ̀yin fans mi ẹ wò mí bá tẹ́gùn ṣe ń ṣe mí ẹ wò mí bóòrùn ṣe ń ṣe mí ẹ̀yin fans mi ẹ ra mọ́tò fún mi kó dá kí n máa wà lórí ọ̀kadà. Fọláṣadé ó lè oní donation njẹ́ tí ìyàbọ̀ ní odò kó pin account wọ́n pin account yẹn títí tí wọ́n sì gba kádàrá alẹ́ ayé ẹ̀ wọ́n gba tayé àwọn ọmọ ẹ̀ wọ́n gba tilé gbogbo ayé gbogbo fámìlì yín. ṣé wò mọ̀ pé àwọn tó ń donate owó ní ayé àtijọ́ wọ́n á ní lọ fún bárà lówó fi ra gbogbo orí ìsìn sọ̀rọ̀ sí ni ò bá ṣe inú àkáǹtì ẹ ló wà ṣòro owó tí mo fẹ́ sẹ́ǹdì sí Fọláṣadé Sàríyọ̀ ẹnu ìṣó yìí bó bá ti gba owó yìí tó ní yes òun rí àláàtì owó yìí àti inú àkáǹtì èèyàn kan tó kọ́kọ́ máa bọ́ sí any amount ibikíbi tó wò bá ti dé kó ikú lọ kárùn lọ ni o lórí àwọn ọmọ mi kó kú lọ kó kárùn lọ ni o lórí àrùn tó ń ṣe wọ́n yìí o lórí báyìí o gbogbo irú owó bẹ́ẹ̀ ilé owó kó kú lọ kárùn lọ ni. Fọláṣadé Sàríyọ̀ ẹnu ìṣó ó wá tún lọ jalè ó ní orò kan fún ẹni ṣé ó ṣiṣẹ́ pamọ́ sọ́wọ́ ẹnìyẹn ni nígbà tó jẹ́ wípé any amount of money tó bá wọnú àkáǹtì ẹ̀ donation ni donation torí náà ni pé iṣẹ́ tá a bá ṣe òun ló ń tọ́ lọ́wọ́ ẹni àgbà tó rẹwù tó mọ̀ padà ní. ó ti fòwúrọ̀ rẹ̀ ṣeré ni iṣẹ́ ló ń gbé ni débi gíga tá ò bá rẹ́ni fẹ̀yìntì gẹ́gẹ́ bí ọ̀lẹ là á rí èèyàn olórí ibú ló fẹ̀yìntì Fọláṣadé ẹnu ìṣó ọ̀lẹ alápámáṣiṣẹ́ ají 80,000 justice for 11k remaining. ìyẹn tún lọ láàrin ọ̀sẹ̀ yìí náà ni àwọn agbé fake news tó bá gbé o ẹ̀dẹ̀ onílé ló ti kú o lérè pàmò ti kú o ìgbà tí mo gbọ́ lérè pàmò ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ibi tẹ́ni ti mọ̀ wọ́n nìyẹn 1977 78 79 ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ abẹ́lé kò máa mi ò dákun àdèlé orí rẹ̀ sá o ibi tá a ti mọ̀ wọ́n nìyẹn mo ní bàbá kúkẹ́ bàbá ti dàgbà náà but àṣẹ fake news ni bàbá ò kú o bàbá wà láyé bàbá sì ń jọkà bàbá dẹ̀ sì ń rìn díẹ̀díẹ̀ ṣùgbọ́n bàbá wà indisposed bàbá náà wọ́n ti ẹ ṣáà gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ but wọ́n ti kú ẹlẹ́yẹ kò wá ní síwájú ní orúkọ Jésù gbogbo ìgbà tí àsìkò àti lọ sùn bàbá bá máa tó ẹlẹ́yẹ ò ní síwájú wọn ò ní fi wá ṣàwátì gbogbo àwa ìbáyìí náà la máa gbẹ̀yìn wọn ní orúkọ Jésù ìyẹn mà tún lọ a máa rí lórí ìkànnì láyọ̀ la máa ti rí láyọ̀ aristobon lórí ìkànnì láyọ̀
ṣe rí nǹkan tí mò ń ṣe yìí Láyọ̀ ti ṣe wọ́n but because Láyọ̀ máa Skype ni ó dẹ̀ bá gbé so èmi ṣé mo sọ fún yín pé inú ilé mi ni màá Láyọ̀ ń gbé èmi àti Láyọ̀ lájọ ń jí lájọ ń dóra wa nínú ilé yìí bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ orí ìkànnì Láyọ̀ ibẹ̀ ni so ní orí ìkànnì Láyọ̀ òun láti rí i pé àwọn kan ṣé ẹ̀rù ń bà wọ́n ni àbí iṣẹ́ tí wọ́n ṣe òun ni ò múnádóko náà dé pátì àtọkọ àti ìyàwó náà dé dìmọ́ra wọn báyìí náà wọ́n fẹ̀tọ̀fẹ̀tọ̀ náà wọ́n fẹ̀tọ̀fẹ̀tọ̀ náà wọ́n fẹ̀tọ̀fẹ̀tọ̀ náà wọ́n fẹ̀tọ̀fẹ̀tọ̀ I'm sure wọn ò ní mú mi wọn ò ní jẹun orí ìkànnì Láyọ̀ láti rí àwọn wọ̀nyí là ń sọ̀rọ̀ nípa àwọn ejò tó ṣe jẹ́rí àti ìyàwó lórí ìkànnì Láyọ̀ ni lórí ìkànnì Láyọ̀ láti rí ló dìmọ́ra wọn pẹ́tí là ó dìmọ́ra wa lónìí o pẹ́tí ó yá ǹdẹ́ múná níṣó mo ní níṣó pẹ́tí là náà wọ́n fẹ̀tọ̀fẹ̀tọ̀ bí ó lè àwẹ́ arini o tí wọ́n bá ṣe rere ara kì ó àyà o ìyẹn kọjá lọ ní orí ìkànnì Láyọ̀ yìí náà láti rí arábìnrin kan tó máa ń bú gbogbo èèyàn olórí burúkú olórí bẹ́ńṣọ́ tó pẹ̀rẹ̀ ní D. Williams ó máa kọ síbi tí ò ní sọ èmi báyìí ó ti ẹ̀ bú mi láti orí mi dé ìsàlẹ̀ báyìí ó bú mi dá èmi ò ń dá lóhùn o nítorí pé a kì í dá irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lóhùn tó ti ń bú mi báyìí láti 2017 ní olórí burúkú di alágànná di wèrè di jákujáku di imbecile di prolapse di wèrè di jákujáku di dustbin tó ti ń pèèyàn tó ti bẹ̀rẹ̀ sí ní búyàn ṣùgbọ́n mo gbé fún ẹ straight from the heart ó wú tí gbòǹgbò ó gbé sókè báyìí ló bá là mọ́lẹ̀ gbógà straight from the heart ó ṣe gan ni straight from the heart má bá yí ẹ jẹ́ o D. Williams ó máa rí méjì ẹ o because I just don't wanna talk to you ṣùgbọ́n ayé ẹ bàjẹ́ ayé ẹ bọ́tí ayé ẹ polúkúrú muṣu because you lack confidence you lack ìgbà tẹ́ bá ṣe tiyín ẹ̀ ní mọ̀ ìgbà tẹ́ bá ṣe tiyín ẹ̀ ní mọ̀ ìgbà tẹ́ bá ṣe tiyín ẹ̀ ní mọ̀ tí ìjọba wa nígbà tí tábà wá ń wa ojú egbò yín ẹ máa wá sunkún irú ẹkún ẹlẹ́sìn wo lẹ́ ń sun orí yín bàjẹ́ D. Williams wọ́n wọ ẹ turuturu nílẹ̀ òòrí bá ti ṣe òòrọ̀ náà gbégbà àjí ṣọ́ọ̀bù ó tún lọ ń jí ṣọ́ọ̀bù nìbàdàn ó tún pè ní títì ẹ àfìgbà táṣírí ẹ tú tílayọ̀ wá ẹ tó wá ẹ kàn tílayọ̀ wá ẹ tó wá ẹ kàn kárí pé kì í ṣe wọn lóní outfit yẹn ó lè ṣe báyé gbogbo yín jẹ́ báyìí lórí ìkànnì yìí àníkẹ́ yé jalè mọ́ ẹ yé jalè ó lè bọ́ ọmọ jẹ́ bẹ́ẹ̀ yẹn la tún ṣe rí o arábìnrin kan tó ń jẹ́ Dayọ̀ Amusa pẹ̀kẹ́lẹ́ ta ni ó ṣe arúgbó jẹ gbèsè ta ló máa san ọmọ onírẹsì ti dé Àdùkẹ́ Àlàkẹ́ ọmọ onírẹsì ti dé ọmọ onírẹsì ti dé ọmọ onírẹsì ọmọ onírẹsì ti dé ọbẹ̀ rẹsì ìta sánsán Àdùkẹ́ Àlàkẹ́ ọmọ onírẹsì ti dé eku ewu ọmọ forí sọ pẹ́pẹ́ ẹni tó ṣe báríkà ló fẹ́ wù yá Èdùmàrè dọ́bọ̀ náà sì bá fapájó náà ìyá jẹ́ àárọ̀mọ̀ wo ló bá fa kan ọmọ ya Dayọ̀ ọlọ́pàá èwo ń tèpè
èèyàn wọnú DM ẹ ní November 24 2024 ókè ẹ kú ewu ọmọ ó sì dá lóhùn ọjọ́ wo ni kó mọ òní Monday on the 27 ó wá sọ fún ẹ ó ní I wish to come to your place or stand by or call by at your place on Sunday. Ó sọ fún ẹ pé mi ní wá síbi ìkómọ ẹ but I will come a day to the naming ceremony and come and drop something for my lovely son. Ó dẹ̀ ní okay. After tó wá ti lọ báwọn èèyàn sọ wípé Bísí wèrè how are you, God bless you, Bukola ẹ̀sán mo rí ẹ, Olúṣọlá Yusuf my darling sister, favourite KG how are you. Ó wá lọ báwọn èèyàn sọ wípé ẹ máa gbọ́ Lizzy Anjorin má wá sínú inbox mi kí ló sọ ó ní ó kí mi ní ó dẹ̀ ṣe dáadáa kí ló wá sọ fún ó béèrè pé báwo ni kò mo wá sọ fún pé Monday ó wá sọ pé màá wá níjọ́ Sunday wo tó bá jẹ́ pé mi ní ẹni mi ní jẹ́ kó wá rárá ló bá tún gbé DM ìwọ ló wá gbé DM kàkà kó sọ pé kó má wá ó ti mọ nǹkan tó máa sọ ló bá ní without just from the bruise kí ló sọ pé why are you saying pé mo sọ pé pé mo drag ẹ lọ́dọ̀ ẹ̀sà bug nìyẹn bá sọ pé of course you did but yẹn ti lọ gbogbo wọn yẹn mo ti gbàgbé ọmọ tuntun yìí ó ti jẹ́ kí n gbàgbé gbogbo wọn yẹn mo kàn ní kí wá ṣe ẹ lò sí ẹ ẹ má wá o nítorí fracas yín tẹ̀ ń ṣe mi ò fẹ́ kó ní fracas kò sọ fẹ́ pé òun fẹ́ wá lọ́jọ́ Monday kó mọ̀ ẹ́ nítorí sórí ẹ̀yin tẹ́ ẹ sọ pé àwọn èèyàn kan ń ṣe fracas ẹ̀yin gan lẹ̀ ń ṣe fracas ó sọ fún ẹ categorically pé I will come on Sunday gbọ́mọ wá kí ni owó ló ná ni tó bá wá sọ́dọ̀ ẹ níjọ́ Sunday epo ló fi máa wá sọ́dọ̀ ẹ ó máa gbé mọ́tò wá mọ́tò máa ní wẹ́ẹ̀ntà ó máa lu epo dọ́dọ̀ ẹ ó dẹ̀ máa tún fún ẹ ní envelope ní but nítorí pé o fẹ́ gang fight ni wọ́n bá tún ju ọ̀rọ̀ ẹ sábọ́ọ̀gì sí at least conversation tó gbé jáde nìyẹn ṣé ẹ rò pé orí àwọn èèyàn orí wọn burú bíi tiyín ni ẹ̀yin awáyé má ṣe rere ẹ̀yin òpònú àpọ̀dà Dayọ̀ Hamusa ìwọ ló kọ́kọ́ dá ọ̀rọ̀ yẹn sílẹ̀ ó dẹ̀ dá ẹ lóhùn ó dẹ̀ ṣàlàyé fún ẹ pé ṣe bí mo rí tó bá ń bú mi lọ́dọ̀ ẹ sábọ́ọ̀g bó ṣe pé ìwọ máa rẹ́rìn-ín wàá dẹ̀ tún máa pàtẹ́wọ́ ń bẹ̀ ni wọ́n bá gbé voice note tó ti kìíní nìyẹn November nìyẹn ó wá gbé voice note ó wá ṣe sí ní January 2025 ó wá ṣe voice note méjì sí mi fẹ́ kó wá ṣe dandan ló bá yàn ṣe àní tó bá wá fọ́mọ mi tó bá wá fọ́mọ mi ẹni tí tírélà bá kọlù kọ́ ló máa mú nọ́mbà ẹni tọ́kadà bá kọlù kọ́ ló máa mú nọ́mbà tó bá ń ṣe voice note ṣọ̀n pé wọ́n nìkan ìgárá tí ẹnìkan ló ń lò ẹni tó máa ṣe voice note tí ẹ padà sí ẹ ò mọ nǹkan tó máa bá lẹ́nu ẹ̀ ṣe bí voice note ìwọ ló ṣe voice note tó ṣe síta náà ìwọ náà ló ju voice note síta ká ní pé Lizzy èmi gan tí mo jẹ́ màmá ẹ̀ kò bá mi sọ nítorí pé ìwà tí èmi máa wù ìwà dáadáa tí máa wù lòun náà wù èmi ò mọ̀ ká ní pé òun sọ fún mi pé mọ̀ sí mi o mo máa kí Dayọ̀ kú ewu ọmọ nǹkan báyìí ló máa ṣe mọ̀ pé mi náà ò ní lọ kí Aigbe Rufus màmá wò pé àbábí Rufus whereas the two of us did not know and the same thing tí Dayọ̀ ṣe náà ni Aigbe Rufus ṣe mo kí Aigbe Rufus pé ọmọ ẹbí mọ ní September 6 ìgbà tó di September 9 mo fojú wò pé wọ́n ti fẹ́ ṣe ìkómọ kí n kàn send ìkan sọmọdé account ọmọ ẹ̀ ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ní ṣe báyìí wọ́n á ní òkè mo kàn ní kí n kí ẹ pé ẹ kú ewu ọmọ ni o dẹ̀ kú ọwọ́ lómi mo fi sílẹ̀ kò sọ kankan o ó wá
rí pé Yínká TNT ó wá bẹ̀rẹ̀ sí ní drag mi, ó ní kó lọ gbaṣẹ́ lọ́wọ́ mi. Kò sí bí mo ṣe fẹ́ràn ètò nílé ayé yìí, tó bá fọwọ́ kan iṣẹ́ mi màá bẹ́ẹ̀ ká tán. Torí náà ni èèyàn kọ́kọ́ lè gba Yínká TNT lẹ́nu mi. Ọlọ́gbọ́, I will drag her till Jesus come. Tí bá ti rántí ọ̀rọ̀ ẹ̀, cause mi ò lè ṣe síyàn, mi ò lè rò ìpè, especially in the nursing profession, tí gbogbo wa mọ̀ ìpè ó difficult, especially tó bá lọ ṣe as a mature student. Ìgbà tí Yínká ṣe nursing tiẹ̀, àwọn ọmọ ẹ̀ sì dàgbà. Àwọn ọmọ ẹ̀gbọ́n wà ní university, wọ́n ti wà ní college nígbà tí Yínká ṣe. Àwọn ọmọ tèmi, do you know how old Jemima was when I started my nursing? Jemima, I started my nursing October 2007, and I had Jemima November 2005. Jemima was barely 2 years old when I started my nursing. I had to pay for childminder. I had to pay my tuition fee, 7,144 to Dublin City University every year, and nursing in Dublin is 4-year course. So I paid 7,144 times 4. And in that period, I had to pay for childminder because attendance is compulsory, 100% attendance. Ìwọ Yínká TNT, táwọn ọmọ ẹ̀ sì nírun láyà, tó ti wà ní college, tó sanwó childminder, ó ṣe course 2 years tí. Ó wá ń ṣe ìfìdígàgà, iṣẹ́ gíga, ìwọ gba 6. Ó wá ní, ó lérò, ó ti anybody ò gbọ́dọ̀ rò pé kó lọ gbaṣẹ́ lọ́wọ́ anybody. Nítorí kíni? Nítorí kíni? Mi ò lè bá olè tó, mi ò lè bá apààyàn tó, ẹni tó bá ní kó lọ gbaṣẹ́ lọ́wọ́ èèyàn. Èmi ló bá wí, èmi kọ́ ló bá wí, èmi ló bá wí, kó lọ gbaṣẹ́ nọ́ọ̀sì. Wọ́n á fi pin nọ́mbà wọn pìtàn lórí kíni? Lórí ọmọge Saida hùn. Òun ló tún wá jáde lánàá tí Wàsíù tún wá ń kì. Ẹ jẹ́ ká gbọ́. Gbogbo àwọn tó wà níbi tí Wàsíù tó ti ń kí ọmọge Saida, gbogbo wọn pátápátá ló ní gòhò ọmọ Saida lọ́wọ́, ọmọge Saida lọ́wọ́, tí gbogbo wọn pátá ló ní ìhòhò ẹ̀, ló ní ìhòhò ọmọge Saida lọ́wọ́. Àbórí Bísí ni mo ti rí ni. Ẹ jẹ́ ká lọ sórí ìkànnì Bísí wèrè. Èmi tó jẹ́ pé tí ẹ̀sà bọ́ọ̀dù, ẹ̀sà prolapse, ẹ̀sà wèrè, ẹ̀sà gorilla tó bá ń fi ẹ́ polúkúrú muṣu tí mo máa dúró, èmi tó máa wá ké bá, tí ẹ̀sà bọ́ọ̀dù bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ló wá ní lè pọ́npọ́ mọ́ ọmọge Saida lórí. Ohun tó ọmọge Saida fúnra rẹ̀ tó ṣe. Bísí wèrè dà. Kò wá remorseful. Bó ni wá ti rí? Mo fẹ́ kẹ́ tọmọge Saida tó wá ń já bẹ́ẹ̀lì á ń kọrin. Kálukú ló ní tiẹ̀ lára níbi tó ti gé òpè ìyẹ̀jẹ̀ṣẹ̀ tẹ̀lẹ̀mí láyé ẹbí yẹbí gbogbo wọn Sátánì lálá. Amúgbánú ẹni sílẹ̀ bẹ̀rẹ̀ ní bàrà òkìlẹ̀ ń bá ká ẹ̀ránṣẹ́ yín níbi tó ti yá. Ẹ fọwọ́ ní fìdá ẹ̀jẹ̀ kọ́ ọmọ owó yéké. Ìyẹn ló ní kó wá gbaṣẹ́ lẹ́nu tèmi fún Yínká TNT. Kò sẹ́ni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi. Tí bá ti rántí ọ̀rọ̀ ẹ, tí mo bá ń ṣe ṣòro, màá dẹ̀ divert ẹ sórí ẹ. Because o evil. Mi mọ̀ pé evil bẹ́ẹ̀ yẹn. Very evil. Ìwọ ló evil jù lórí íńtánẹ́ẹ̀tì. Kọ́kọ́kọ́ mú ẹ, then kọ́ mú ẹ sáwèrè, then kọ́ mú Èṣù of London. Kọ́ wá mú Sọjí ọlọ́wọ́ kúkúkú. You are so evil.
for you to comprehend it, for you to think it. You know, ọmọge ṣáídá náà ni wàá bọ́ ọ̀ta láti ó bọ̀ ọ́ bóyá orí Naija ló wà ní ma ń bọ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́, mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Òun náà rèé. Ṣé mọ̀ ó tún lọ patí, ó tún lọ ń jó, kò wọ́n yàn. Àwọn gẹ̀ẹ́sàìdá tí ò rán yàn pẹ́pẹ́ gbogbo àwọn tó wà ń patí yẹn, I can bear my life including 30 mi tó kọrin, gbogbo wọn náà ní ìhòòhò ẹ̀ lọ́wọ́. Tó bá dé gbogbo wọn máa tún wọn ní ẹ̀rí wèrè ẹ̀ ẹ̀rọ ọmọ burúkú ọmọ òṣì olóbò pàǹdọ̀rọ̀, olóbò òṣì olóbò sọnù, olóbò tí irun ta kókó. A ní ẹ̀rí nínú àwọn ṣe báyìí nínú ìṣe báyìí bẹ́ẹ̀ ni pé ó win lottery. Reinforcing bad behaviour. Nigerians, you are first class in that. Reinforcing bad behaviour. Àwọn gan tí ò mọ̀ wọ́n fẹ́ mọ̀ náà ni o ni wọ́n lọ ṣe pé wọ́n fẹ́ náwó fún lẹ́nu náà ṣe báyìí ló ń gbọ́n rí tètè ló ń gbẹ́rí tètè ló náà ti ríra ẹ̀ àṣẹ hero. Irú yẹn náà ni pé kán wá gbaṣẹ́ lẹ́nu èèyàn kan fún ní ọmọ òṣì ọmọ rádaràda kan ọmọ tí ò níran. Because if you you cherish that profession tó lè jẹ́ pé ìjọba ló rán ẹ, you never paid for it, you went to school, student loan ló gbà, àwọn orí student loan gbà nígbà táwa ń ṣe tiwa. Despite the fact pé a ní mo ní remain to live ní Republic of Ireland, mo ní ọmọ tó ní passport Republic of Ireland ló nígbà yẹn wọn gbà. Àwa sẹ́ẹ̀tì wa nígbà táwa ṣetán tá a jáde tá a ti lò 4 years wa tó tá a sì bẹ̀rẹ̀ sí ní tá a kọ́kọ́ tá a jẹ sì bẹ̀rẹ̀ sí ní advocate tó gbà pé ẹni tó bá ti ní remain to live tó ti wà habitual resident in Ireland pé you are entitled to student maintenance. Wọn wá ń gbà tiwa ní KTNT tọmọdé ò bá mọ̀tàn á má rọ́bà wọ́n gba student loan fún ọdún méjì accelerated program ló ṣe ló wá ní ẹnìkan lá ẹ̀yìn ni. You see that learning disability nurse is the best nurse ever. Ní iṣẹ́ tí wọ́n ṣe wọ́n kọ́ ẹ bọ́ ṣe ń ṣe ordinary blood sugar ní mental health tó ṣe wọ́n kọ́ yín. Ṣé o mọ̀ bọ́ ṣe ń catheterize èèyàn wọ́n kọ́ yín. Ṣé o mọ̀ bọ́ ṣe ń ṣe peg feed wọ́n kọ́ yín ní mental health. Restraint nìkan ní mental health. Ṣé o mọ̀ bọ́ ṣe kí àfún tracheostomy ẹni tó bá ní trachea lọ́rùn? Ṣé o mọ̀ gbogbo ẹ̀ náà kọ́ wa. Kẹ́ fún yàn lábẹ́rẹ́ dépò nìkan ni àwa náà dẹ̀ mọ̀ ọ́ gún. The same course pharmacology kan náà ni gbogbo wa ṣe wọn kọ́ yín lọ́tọ̀. Gbogbo other nurses tó kù other aspect of nursing tó kù òun ló ṣe husky lórí blood sugar lórí catheterization lórí peg feeding tó dẹ̀ kọ́ wa ní the care for trachea. Nurse wo ló wá ló ń pè nurse international learning disability nurse ni wọ́n ṣe.
lójú ti yín nìyẹn. Àwọn òyìnbó gan tán dá sílẹ̀ wọ́n mọ̀ ìpínlẹ̀ ní disability nurse ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Nonsensical, idiotical fool. Ìyẹn bẹ́ẹ̀. So ọmọge Saida òun náà tún trend níbi tá a ti rí tó ń ṣe rádaràda tó ń ṣe rọ̀bọ̀ rébé tí a dẹ̀ rí àwọn Nigerians kan tí wọ́n reinforce bad behaviour. Ní kó má lọ party, ẹ má ṣì mí gbọ́, ṣùgbọ́n wàá rọra máa ṣe díẹ̀. Ṣùgbọ́n bọ́ síta sí àòṣì ló ṣe yẹn. Gbogbo àwọn tó dẹ̀ tì ẹ́ ṣiṣẹ́ gbogbo wọn lọ́ní òhù ẹ̀ lọ gbogbo náà máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ tẹ́ bá délé lálẹ́. So bí mo ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Dayo Amusa má fi nù wá àmọ́ jẹ́ ìwọ gan pàápàá olórí fraka. Ṣé rí any Nollywood actress or actor or whatever tó bá ti lọ sí ọ̀dọ̀ Esabod rí tó lọ comment tó rẹ́rìn tó pé àwọn gangan ní fracas. Dayo Amusa ìwọ gangan ní fracas. Ó wá ṣe voice note ní on the 30 about 2 months apart tẹ̀tìjọ ní ọ̀rọ̀ ìyẹn náà ni Aberufos náà ṣe. Mo gbọ́ bó bímọ September 6 lèmi tó gbọ́, so September 6 mo gbọ́ yẹn lórí ìkànnì láyọ̀ yìí náà ni mo ti rí. Mo dẹ̀ pé mo kíkú ewu ọmọ on the 9 mo tún pé nígbà tó wá rí pé Yínká tiẹ̀ tí wá ń drag mi lòun náà bá jáde. Nǹkan tó ń kọ́ mi ni pé mama Alasoadura ọ̀pọ̀ nǹkan ewu ọmọ kọ́ bá kí n mọ́ o. Àwa gangan la ṣe dáadáa, ṣe mọ̀ pé ẹ̀yin gangan lẹ wá ṣẹ̀sín. Despite the fact pé oníkálukú ti lọ lọ́nà tiẹ̀, we are 2 parallel lives tá a lè meet, but gba tẹ́ bímọ adìmẹ̀ fit gẹ́gẹ́ bí èèyàn dáadáa tó lọ sí Mecca àti Madina tó lọ sí Jerusalem. Ipe ohun tí wọ́n kọ́ wa ní pé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ṣe máa ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. And then the two of you turned it into fracas. Gbà yẹn ni Aberufos kí Esabod mo ní kí n sọ fún yín ní ìkíní kan àwọn tó wà lẹ́bẹ̀ẹ́ kílẹ̀ tó lọ pé ewu ọmọ torí pé ó fẹ́ jẹ ráìsì ẹ̀. Ráìsì òṣìwò nìyẹn. Ṣé rí ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ wá rí pé irú ìwà kan náà ló wà láàrin Dayo Amusa àti Aberufos. Àwọn méjèèjì dẹ́jọ́ wọn jọra. Ṣé wá rí pé ìwà kan náà ló wà láàrin èmi àti Lizzy Anjorin. Despite the fact pé we are mother and daughter, kò ever sọ fún mi pé òun pè Dayo. Èmi náà ò dẹ̀ sọ fún pé mo pa Aberufos. Ṣé rí táwọn méjèèjì tán fi sọ fún wa. Ẹ rí i pé they are narcissists to the core. Ọ̀kì ẹ̀kú ewu ọmọ. Congratulations. And you turned it. Àwọn tí wọ́n dàbí tiyín àwọn aríyàrí, àwọn tó dàbí tiwa wọ́n rí nǹkan dáadáa níbẹ̀ yìí pé anybody tó bá ṣẹ̀ ẹ́ forgive, you might not forget, but tó bá ń ṣe nǹkan dáadáa kó kí wọn. Tó bá ń ṣe nǹkan dáadáa kó kí wọn. Ilé ayé yìí àfọwọ́bà sílẹ̀ ni. Bíntì láyé ayé ńkọ́ òfẹ̀lẹ̀ gan ni. Lẹ́yìn tí ìyẹn kọjá lọ fún àwọn tó wà ní United Kingdom ń bí báyìí, a ní àǹfààní láti sọ fún yín pé DVLA wọ́n sọ pé ẹni tó bá ti pín 70 a máa ṣe driving test here every 3 years because of eyesight problem. Kílẹ̀ mo ṣe gbé yẹn wá ní pé age 67 as of today, age 67 in retirement age ní United Kingdom ń bí báyìí. So àwa tá wà ní United Kingdom ń bí ẹjọ́ tá bá ti pé 67 ẹ jẹ́ ká jayé orí wa.
ẹ jẹ́ ká jayé orí wa because àwọn kan they want to make life difficult. Ìgbà tó bá ṣe pé ẹni tó bá ti pé 70 kò wá máa ṣe test every 3 years. Ẹ bá ti pé 70 ẹ wò ẹ jẹ́ ká tẹ̀ máa lo bọ́ọ̀sì gan káàkiri kí la ń gbé mọ́tò káàkiri dẹ́n àwọn ọmọ wa wọ́n ti ṣoríire náà a lè pè wọ́n á lè gbé wa lọ síbi tí a fẹ́ ìyẹn bẹ́ẹ̀. Nínú ọ̀sẹ̀ yìí àtọ̀sẹ̀ tó kọjá bákan ṣá la tún ti gbọ́ pé ní United Kingdom wọ́n á máa tó 20 years kẹ́ tó lè rí citizenship gbà. Àdúrà la gbà fún ẹ̀yin jápa ẹ̀yin náà lẹ fà á ẹ̀yin jápa. Hey I am 15 months in the United Kingdom. I now have 3 houses. I am a jápa. I am 20 months. Oh, how can I do my tẹ wá kórí TikTok tẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe rágbá jágbá ẹ̀yin náà lẹ́fà now ṣẹ́rí cause àwọn táwa bí ìta kì í sọ̀rọ̀ nípa bíbá yìí takọ̀ máa ń sọ̀rọ̀ nípa iṣẹ́ takọ̀ máa ń sọ̀rọ̀ nípa nǹkan kíkọ́ tá a bá rí you think we are fools èèyàn kan ló ṣẹ̀ṣẹ̀ dé. This is me at Smithfield Market in Manchester. If you want to buy 3 tomato, if you want to buy cheap rodo. Mo wá wò pé Smithfield Market táwa ti ń lọ lọ́dún 10 àpolówó ẹ̀ tó báyìí. Àwọn èèyàn mọ tẹ́ ń sọ yìí tẹ́lẹ̀. Nígbà tí wọ́n ti wá ń já gbogbo wọn ní kòbókò ẹ tún rí wọn lórí TikTok kan máa sọ pé see me see my car see me see my job. Ẹ lè rí wọn mọ́ akèrègbè báyìí òun ló máa sọ bí tí wọ́n máa focus sí lórí TikTok. This is my 2.5 is almost due. By the time I take another one go in 4 years time me too I go dey fly my British passport like this blue passport like this. Ẹni wọ́n ti rẹ́gi mọ́ gbogbo yín lẹ́yìn wọ́n ti rẹ́gi mọ́ yín lẹ́yìn. When you are using social media, be very sensitive that àwọn funfun inú wọn ò dùn sí yín. Gbogbo ṣe rí yín yẹn tẹ́ flaunt lórí social media yẹn náà wò pé eléyìí wọ́n ka gbogbo àwọn tó wà lábẹ́ gbogbo àwọn tó fi comment síbẹ̀ gbogbo àwọn irú yín. Wọ́n gbọ́rọ̀ yín lọ sí parliament. ń gbọ́n sọ di 20 years mọ́ yín lọ́wọ́ ń sìn inú yín ò dùn. Inú yín dùn wàláhì inú mi dùn jù tó bá lè fi kún gan kó di 30 years. In fact kọ́ cancel ẹ̀ forever fún yín ṣàpè wọ́n ń ba lọ nìyẹn wọ́n ń ba lọ náà nìyẹn. Ẹ̀yin Nàìjíríà ṣe kí n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ̀ bá nǹkan jẹ́ ni gbogbo yín dẹ̀ níyà yín ta lé náà kọ̀nà kọ́ tó jápa yín wá síbí tẹ̀ flood wá bí between 2020 because of COVID tẹ̀ débi báyìí ẹ̀dẹ̀ bàálù ìjẹ́ gbogbo tí wọ́n mọ̀ nípa èèyàn ẹ̀ discuss ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé jáde gbogbo lifestyle tá a lò tí gbogbo àwọn èèyàn náà dẹ̀ ń lò ẹ̀ broadcast ẹ̀ síta ẹ̀ ṣídìí yín síta at the end of the day ọmọ náà là rán síná kẹ́mi bọ́dúnà ṣàbí kí ló ń jẹ́ òun ló gbàṣírí yín bọ́ta tó bá ti yín jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe mú ẹ̀gbọ́n bíi fábẹ́ ẹ̀mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ẹ lo 20 years yín kẹ́kọ̀ọ́ra yín dànù ìyẹn bẹ́ẹ̀. ṣé kò wá tán dì yín ó tán dì yín. And when you use social media, use it. Wọ́n máa ń sọ fún yín náà, use it in a way that will be profitable for you. I know many of you will be crying. Ẹ wá ń kígekiri, it's not fair, it's not fair. Ẹ fẹ́ jà lórí ìlú onílù, lórí òfin olófin. Kẹ́yìn lẹ máa sọ fún onílù bó ṣe máa fún yín níwèé ni. No, I came in 2020. By 2025, yeah, back then láàrú mi. Wọ́n ti sọ gbogbo yín sí oko ẹrú 20 years. And you can see. Àwọn tó wá legally nìyẹn o. Àwọn tí ò wá tó wá illegally gan pàápàá. Wọ́n sọ pé wọn ò lè rí gbà mọ́.
àwọn tó wá látorí seat wọn ní nǹkan kan tó fi wọlé, àwọn tó sick asylum gan wọ́n tún sọ fún yín pé asylum tó bá sick yẹn sick pé kàn máa sọ pé kàn sáré fi ambulance sílẹ̀, kàn sáré fi transport taxi tàbí uber gbé wọn lọ sí hospital, wọ́n tún ti sọ pé rárá no, ẹ má bá yí ara yín jẹ́ mọ́ on the internet. And as I round up, we remember all the people that have died in this month of November. We pray to God Almighty to grant them eternal rest and peace. And as we walk into December, the last month of 2025, may it be a blissful month for us. May it be a rosy month for us. May it be a blessed month for us. Each free, a healthy month for us. We will not run helter-skelter upon our children, upon ourselves, in the mighty name of Jesus. Iṣẹ́ wo ní díṣẹ́ mọ́ wa lọ́wọ́ nínú oṣù tuntun tá à ń wọ̀ lọ yìí o. À kéré oko délé, a máa lọ́re, a máa bọ̀re, àyún lọ, àyún bọ̀ báyìí lọ́wọ́ yẹnu. Ikọ́ ò ní kọ́ wa létè. Ní ẹni lẹ́sẹ̀ ẹnikẹ́ni tàbí nínú obìnrin dábàá normal delivery or cesarean section tó bá náà máa gbaṣẹ́ lẹ́nu wa tàbí tó ń pòpò tẹ̀ lọ́kàn ẹ̀ kó máa gbaṣẹ́ lẹ́nu wa, Ọlọ́run á gba ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ni àṣẹ ti gùn ó rí bẹ́ẹ̀ kò yí padà. Jésù agbára wa. So until tí n bá tún rí yín ní next week Sunday, ẹ jẹ́ kí mo bóyá mi ní story kankan tí mo fẹ́ sọ fún yín kí n tún máa dágbére. Yes, mo ti sọ ilé mo ti sọ yẹn. Story tó gbásìkì kan tí mi ìrántí sọ òun náà ni ti tátì mi àti bóyá ṣé Bísọ́lá náà pé orúkọ ìyàwó wọn. Single mothers, ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ṣé rí iye ọmọ tẹ bá bí òun ló mọ wá yàrá yín. Nígbà tí ọmọ yín bá dáa, àwọn bàbá wọn náà máa ṣe bí ti tátì mi. Ibikíbi tó bá ti bà wọ́n lẹ̀, ibẹ̀ náà ti máa sọ ọmọ ti bọ̀ wálé. Look, ọkùnrin kọkùnrin kankan tóbìnrin bá sọ fún ẹ pé òun lóyún fún ẹ tó dẹ̀ mọ̀ pé ó tọ́ síbẹ̀, ẹ try as much as possible kẹ́ bá wọn tọ́jú ọmọ wọn lọ. Bẹ́ẹ̀ dẹ̀ bá wọn tọ́jú ọmọ wọn ṣì ń bọ̀ wá bẹ̀bẹ̀. Tẹ́ bá wá rírọ àwọn ọmọ yẹn ẹ máa wá ké, ẹ máa sunkún, ẹ máa dá mi lójú pọ̀rọ̀pọ̀rọ̀, nítorí pé guilty conscience needs no accuser. Dádì mi, ẹ kú oríire pé ọmọ bọ̀ wálé o. Bísọ́lá, ó kú oríire pé dádì mi gbọ́mọ ẹ o. Dádì mi gbọ́mọ, dádì mi ò gbọ́mọ, ìwọ gangan ọmọ ẹ jẹ́ máa ṣoríire. Ó tiẹ̀ ti ṣoríire ni. Ó dẹ̀ máa bá níbi tó ga ni àti òun àti gbogbo àwọn ọmọ tó kù lórúkọ Jésù. Ẹ̀yin ọkùnrin, ṣe rí bí tátì mi ṣe rọra fagídí tó fi gbọ́ ọmọ ẹ̀ bọ̀ wálé. Ẹ̀yin náà gbogbo ọmọ tẹ bá ní síta, ẹ jẹ́ kọ́ ọmọ yín kó bọ̀ wálé. Ọmọ ti bọ̀ wálé. Having said that, nínú ọ̀sẹ̀ yìí náà ni my athrop, ẹni tí mo bímọ fún, ẹni tó wá ń sọ̀n nínú àwọn ọkùnrin, ni wọ́n fi jẹ ọlọ́jàdá of Other Kingdom. Ìyẹn Daddy Jebaima, I wish you congratulations.